ọmọ kí ó ti pọ̀ jù tọ́lọ̀ máa gbọ́n tẹ́ sọ ẹ ṣiṣẹ́ dànù nù. ẹ bàbá wa dé Yẹmí lọ́dẹ òmu ọ̀ ṣépè láwọn ọmọ kí àwọn ọmọ kí ó lọ lé wọn Alájà Àjò ṣépè láwọn ọmọ kí à ń lọ bẹ̀ bàbá Alágége ò ṣépè láwọn ọmọ kí àwọn ọmọ kí ó lọ bẹ̀ ẹ ó dọ̀wọ̀ ṣépè láwọn ọmọ kí gbogbo ilé kí ó tẹ́rí tó da owó wọ́n fèpè lé àwọn ọmọ kó mẹ́rin. àfa Dáúdà àfa ńlá àdáàmọ̀lá ọ̀hàyàtà ó wà lọ mọ́ kazẹ̀ nìkan wá dá wọn kólẹ̀ wọn sọ ìyálà yọ ọ̀rọ̀ sí wọn. ẹ wà á rí i pé ìṣẹ̀lẹ̀ bàbá tiẹ̀ ló ṣe kì í ṣèṣe mọ́ríkàz Sheikh Zaruji wá bọ́ta Sheikh Zaruji lè gba máìkì lọ́wọ́ ẹ̀ bó ti gbà ó dẹ́gbà kó rí ibú ló ń ṣe ẹ̀yìn ló gbà sá lọ. ẹ wo fídíò ẹ̀ tó wò ó lọ ní ó wá dijọ́ òde yẹ́sà ní mẹ́ka ó sàn sọ̀rọ̀ bí ṣe ń sọ ẹ̀yìn pẹ́ nìkan wá wájú ó fẹ́ gba máìkì ó ní ó mọ̀ lọ ó ti dànù kó lè ṣẹ̀ṣẹ̀ ayé náà nípa ìgbà tó wá sọ débi táyà àwọn tó jókòó táwọn jẹ́ mọ́ ìkàzí ìdàbà táwọn lẹ́kọ̀ọ́ táyà àwọn ògbà wọn wá ní kìyà mọ́ ìmáwó kábì náà kìyà mọ́ tẹ́ ẹ bá wò síbẹ̀ òye tó fẹ́ mọ̀ sọ̀rọ̀ lọ ẹnìkan wá fọwọ́ tọ̀ pé kìyà mọ́ làǹkà ó ti tún wá ní áhìrán ó sàbẹ̀ sórí ibùdélẹ̀ ẹ̀rọ àfàlà ẹ̀rọ ẹnìkan pòsì kìíní kan ní òní ó dorí kodò ó níjọ́ àlìkíámọ̀ ó nílòpin ayé yìí ó láwọn ọlọ́lọ́run yóò mọ bí àwọn mọ̀ọ́kàzí léèrè ipe kílẹ̀ tó fẹ́ káàfà Dáúdà àfàlẹ́ ó tó sí i gbogbo ẹ̀yin àfà tẹ́ bá dá ọjà ńlẹ̀ tẹ́ bá ti rán lórí bruce táàlù tó bá tu ẹ́ lé lọ kí mọ̀ sórí iye mọ̀ ní pé àlìkàmọ́ gbọ́mọ̀ lọ mọ̀ọ́kàzí mọ̀ wàláì kì í sórí ẹni pé ṣèkọ̀ ọmọdé ló lọ bẹ̀ mọ́ kì í sórí ẹni pé fáwọn kò kìí ti kó lọ bẹ̀ mọ́ tí gbogbo ayé ò bá jókòó ti ádámọ̀ kí làbí ìwé jókòó tù ẹ̀ ń ta àwọn èèyàn ń parọ́ fún ẹ ẹjọ́ sọ pé bá wà wọn tó dájọ́ lẹ̀ ọmọ rẹ ti ń lu gbogbo ọmọ ilé kéwù pa ó bẹ̀ kó nìkan kéwù kẹ́yìn